yín tẹ́ ẹ̀ bá Àgbàlá bẹ̀bẹ̀ mi ní kẹ́ má bá bẹ̀bẹ̀ o Mama Esabod àti gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ ẹ bá bẹ̀bẹ̀ ẹ jẹ́ kí n sọ tí ìwà tí ó wà lọ́wọ́ Àgbàlá tẹ́ kẹ́ ẹ lè mọ̀ bẹ́ẹ̀ ṣe máa bá Àgbàlá sọ̀rọ̀. Kí ẹ lè mọ̀ bẹ́ẹ̀ ṣe máa torí tẹ́ ẹ bá kàn lẹ́ parí ẹ̀ Àgbàlá kìnìkan everybody má bínú ẹ fọwọ́ ra Àgbàlá lórí ìwà yẹn ṣì máa kọ̀ntínú o èmi ò kí ń parọ́ fún yàn ìsìn báwọn ni mo wá sọ yìí o. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tí ẹ ń wò wá tí ẹ dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láti Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa lágbára àbẹ́dá láti Èdùmàrè. Lórí ọ̀rọ̀ pásítọ̀ Àgbàlá Gabriel, mo fẹ́ mú fídíò kan wá fún yín. Fídíò program tí Ìyálájé courtroom tí ó ṣe ní ọjọ́ Monday. Nínú prógrámù yẹn ló ti tú ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí tí ó farasin tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ nípa pásítọ̀ Àgbàlá Gabriel. Torí ọ̀rọ̀ pásítọ̀ Àgbàlá Gabriel pẹ̀lú sista Kejì, ẹ rántí ẹ gbàgbé sista Kejì tí ó ké gbàjarè pé pásítọ̀ Àgbàlá Gabriel bí wọ́n fẹ́ yàn òun jẹ, wọ́n àbándọ̀ òun, wọ́n pa òun tì lórí àwọn owó kan tí tó fẹ́ di dàǹbarú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà wá ń jáde náà wá ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín pé ọ̀nà méjì òun ni a máa ń gbà wo ọ̀rọ̀, àbí sọ wípé ojú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ máa ń gbà wo ọ̀rọ̀. Àwọn kan fojú wípé sista Kejì ni aláìda nínú ìṣẹ̀lẹ̀ yẹn, bẹ́ẹ̀ làwọn kan sọ wípé pásítọ̀ Àgbàlá Gabriel pé ni kò ní àkóyawọ́. Wọ́n wò pé bó ni pásítọ̀ Àgbàlá Gabriel kó ló sì fẹ́ máa pawó ministry pẹ̀lú owó personal account tiẹ̀, pé ó yẹ kó separate personal account tiẹ̀ pẹ̀lú ti ministry ni ìyẹn foundation rẹ̀, àti pé tó bá kàn tiẹ̀ fẹ́ máa ní àkóyawọ́ lóòótọ́, àwọn kan sọ wípé inú àsùnwọ̀n àwọn tó bá nílò ìrànlọ́wọ́ ló yẹ kí àwọn tó bá fẹ́ ṣèrànlọ́wọ́ ló yẹ ká máa fi owó sí, kò yẹ kó jẹ́nu àkáǹtì ti foundation. Pé kò bí àpẹẹrẹ nísìnyí owó bí sista Kejì yẹn inú àkáǹtì sista Kejì ló yẹ kí àwọn èèyàn máa fi owó tán bá fẹ́ fi ṣèrànlọ́wọ́ fún sista Kejì ló yẹ ká máa fi sí. Bẹ́ẹ̀ làwọn kan wò wípé ó rọ̀ bákan tiẹ̀ rí bó ṣe rí yẹn, ṣé next thing wa ni kí sista Kejì ó wá jáde sórí ayélujára kó bẹ̀rẹ̀ sí ṣe àwọn nǹkan tí ń ṣe yẹn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún pé ọba Elédùmarè ni ó rí kọ̀rọ̀ ló sì mọ gbangba ẹ̀dá. Bẹ́ẹ̀ ni wọ́n á fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ wò ó, kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ fídíò program tí Ìyálájé courtroom tí ó ṣe tó fi tú ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí nípa pásítọ̀ Àgbàlá Gabriel. Ìyálájé courtroom ó jẹ́ kó yé wa wípé òun ti mọ̀ sí àwọn atrocities, àwọn ìwà àbàjẹ́, àwọn ìwà ìdá, ìwà èrí, ìwà tí ó lòdì tó tako tí pásítọ̀ Àgbàlá Gabriel tó gbé dání tó ń ṣe, pé àwọn ti mọ̀ sí ti pẹ́, pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà sí làwọn máa ń pe pásítọ̀ Àgbàlá Gabriel sí àkíyèsí láti lè jẹ́ pé kó ṣe àtúnṣe lórí àwọn nǹkan táwọn ń gbọ́ táwọn ń rí nípa pásítọ̀ Àgbàlá Gabriel. Ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ó pọ̀, àfi kí n mú wá fún yín kẹ́ ẹ jẹ́ ká jọ wò, kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́. Wọ́n lẹ́nìkan wà, wọ́n ló sick, wọ́n ní wọ́n gbé lọ sọ́dọ̀ Àgbàlá, wọ́n ní Àgbàlá wọ́n ti dáwó fún ó wá gba owó gbowó yẹn gbowó ẹ̀. Ẹmọ tó bí mi nínú jù nínú gbogbo story yẹn ni wípé ó wá delete post ẹni yẹn. Ṣadé pè mí sórí studio line, pè mí Fọlá Ṣadé Búsàrè, ṣé Fọlá Nation àbílẹ̀ pé ó gbowó yẹn kékeré
tẹ́lẹ̀ yẹn wá ló ń lọ ó wá delete post yẹn ó dùn mí bàjẹ́ ó wọ́ sí kí ni ìtumọ̀ ó fẹ́ pé bí I do not disturb ló wà sorry mi sọ ti pè mí hello hello báwo ni Ṣadé ẹ pé tó àwa nìyẹn ó ṣé gan God bless you adúpẹ́ pàlà tí àtọ̀ náà ti fi sára o Olúwa ṣeun ẹ bá mi tag Àgbàlá Gabriel àmín ó ṣé gan ní ọjọ́ tí àwọn Akeem tí wọ́n ṣe show tó pè mí lórí phone pé nǹkan báyìí ni wọ́n sọ o Ìyálájé kí ni mo sọ fún ẹ má bò mí o n tí bá sọ láàrin ìṣẹ́jú kan má bò mí jọ torí tọlọ́run má fi kún má yọ kúrò bẹ́ẹ̀ exactly tí bá sọ ni kó sọ fún ẹ ó yá Ìyálájé ní kí n sẹ́ndì fídíò yẹn ibi tó ti ń sọ̀rọ̀ yẹn kò sẹ́ndì líǹkì yẹn bẹ́ẹ̀ ni mo lè sẹ́ndì líǹkì yẹn even ever before you watch it you now ask me to explain mo ní kó pé kí ló ṣẹlẹ̀ ọwọ́ kejì mo lè sọ pé nǹkan báyìí lọkọ single mother náà ń sọ lọ́dọ̀ lórí TikTok and you told me that go out there pé tó bá jẹ́ bó ṣe rí nìyẹn o tí wọ́n dẹ̀ mú evidence wá mo ní àpọ́nlọ́ gbé receipt jáde o you said kí n má support Àgbàlá o ní stage tá a wà yìí o pé because tó bá jẹ́ bọ́rọ̀ ṣe rí nìyẹn ó wrong. That's what you told me and that's what I did. Òṣèmọ́ ní kò lọ fún jẹ pé n tó ṣe yẹn wrong àbí. Because you are not feeling okay right now. Pé ara pé adé tó ṣe fídíò mo rí everything. Ọ̀rẹ́ wa ní pé ọ̀rẹ́ mi lọ fún Àgbàlá jẹ dáadáa. Pé because tó bá jẹ́ bọ́rọ̀ ṣe rí nìyẹn ó wrong. God bless you. That's what you told me and that's what I did. Ó pè mí mo ní kó lọ fún jẹ. Àìmọye àwọn speakers tó pè mí tí mo sọ fún wọn pé àní tó ṣe mo ló wrong mo ní ẹ lọ fún jẹ tó bá ti jẹ́ wípé n tó ṣe nìyẹn èmi ò kí support irọ́ o àwọn tó mọ̀ mí ara mi tí ò yá ni ló ṣe ń dùn mí tí mo ní ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ṣé ẹ rí nígbà tí lady yìí ṣàlàyé fún mi nígbà tí Ṣadé tó ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀ fún mi mo wá ní ṣé bó ṣe rí nìyẹn ó ní bó ṣe rí nìyẹn mo ní lọ jáde lọ fún jẹ o mo ní mi ò ní láti rí ẹ̀rí ó ní lady yẹn tiẹ̀ ti sọ̀rọ̀ ẹni mo ní ó dín nǹkan kan tó ti ṣẹlẹ̀ tí mo fi ní ìgbàgbọ́ wípé bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn ṣe rí mo fẹ́ mú wa rìnrìn àjò kékeré kan nígbà tí God bless you mommy nígbà tí Dorcas yèyé Atáyéṣe òun náà sọ pé you told me the same thing nígbà tí wọ́n send message sí mi wọ́n call the touch pẹ̀lú mi pé Ìyálájé ṣé mo rí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media lórí ọ̀rọ̀ Àgbàlá mo sọ fún wọn èyí Dorcas mo ní ó fọkọ ẹ jẹ́ kí n ka message ẹ jẹ́ má bínú o tí mo fi reply wọn èmi ò sí ìdí àbòsí o ṣáà àwọn tó súnmọ́ mi wọ́n mọ̀ pé mi ò náìsì èyí tẹ́kọ̀ máa sọ pé Ìyálájé kíní kan nǹkan àti tí ìbá mú òótọ́ ọ̀rọ̀ ìgbà tó béèrè mi bóyá fóònù ilé ẹ̀kan tí wọ́n ó dẹ̀ pé fóònù ńlá yẹn ni mo fi ń ṣe wọ́n ní pé Ìyálájé ṣé ara mi ò dẹ̀ yá wọ́n ní wọ́n send message pé ṣé mo rí gbogbo nǹkan táwọn tó ń ṣẹlẹ̀ lórí ìkànnì ṣé mo ti gbọ́ mo ní mo ti gbọ́ mo ló fọ́kọ̀ mo ní ẹ má support ẹ o ẹ lọ fún jẹ bí mo ṣe sọ fún House of TMS nìyẹn mo ló ti fuck up ti pẹ́ no be today mo ní ẹ lọ fún jẹ èmi ò lọ́wọ́ sírú nǹkan báyẹn Ọlọ́run gbogbo àwọn tó sọ fún mi ni mo sọ fún. Ìgbà tí màmá Esabod get in touch pẹ̀lú mi
fẹ́rẹ̀ lórí ọ̀rọ̀ Àgbàlá yẹn kiri kan mo ní bẹ́ẹ̀ ṣe ń pè mí mo ní màmá tá bá porí akọni mo láfidà halẹ̀ gàràgà mo ní màmá mò ń bọ̀ wá sọ mo ní ẹ̀kàn lẹ́ẹ̀ ní kán mọ́ bínú màmá ẹ sábọ́ọ̀dù ẹ bá ń tààgì wọn kí wọ́n wá jókòó káwọn náà wá gbọ́ torí pé ẹlẹ́ẹ̀ ti sọ wípé kí káwọn èèyàn dákẹ́ kọ́ má sọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n ẹ sọ̀rọ̀ lé tèmi bá sọ yìí torí tẹ́ ẹ bá sọ̀rọ̀ lé ó máa dùn mí torí ẹ̀yin náà wà lára àwọn tó call me out màmá ṣé ẹ gbọ́ màmí Aláṣàbí ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ lé tí mo bá sọ yìí lóòótọ́ mo gbọ́ pé wọ́n lé ẹ ti bá bẹ̀bẹ̀ o ẹ ti bá sọ ìtẹ́ ẹ bá sọ èmi ò sọ pé bí a mo kọ̀rọ̀ mo da ọ̀rọ̀ yín nù o ṣùgbọ́n èmi á ṣàlàyé tèmi torí pé èmi ni wọ́n ń porí ẹ̀ tó ń porí mi lọ́sàn-án lóru màá ṣàlàyé màá wá bẹ̀ yín torí ìtọ́lọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti dá sọ̀rọ̀ mi tẹ́ ẹ ti bú mi mú tẹ́ ẹ sọ̀rọ̀ yẹn bóyá mi ní kẹ́ ẹ má forgive ẹ mi ní kẹ́ ẹ gbàgbé ẹ o mi ní kẹ́ ẹ má kẹ́ ẹ sọ kí mi ní èmi ò wá tọrọ àforíjì pé kẹ́ ẹ bá bẹ̀bẹ̀ ẹ̀ bọ̀ ẹ kàn tẹ́ ẹ kọ́kọ́ bá ẹ sọ tẹ́ ẹ bá kọ́ fẹ́ tí gbọ́rọ̀ tí mo fẹ́ sọ ní tẹ́ bá fẹ́ ní wá sọ ẹ kàn tẹ́ ẹ kọ́ sọ ná bí mo ṣe sọ fún everybody nìyẹn mo ní ẹ tó pẹ̀lú tó ṣẹlẹ̀ mo lé mi ẹ wá bòdì tí mo ṣe gbàgbọ́ ẹ jẹ́ sáré gbé wa padà sẹ́yìn díẹ̀ níwájú là máa lọ láṣẹ Ọlọ́run Elédùmarè ní ìgbà tí ọ̀rọ̀ Muyideen àti ìyàwó ẹ̀ ṣẹlẹ̀ tí wọ́n ní Muyideen lọ kó àwọn ẹ̀rù táwọn ọlọ́pàá kan wá tán ní wọ́n kó àwọn ṣájà àwọn nǹkan kan power bank nǹkan tí ìyàwó ẹ̀ lóun rà sí ṣọ́ọ̀pù òun lòun láwọn ẹrù tóun kó lọ tán ní wọ́n kó lọ sí zone 2 àbí zone 3 àbí nǹkan mìíràn lọ́ṣun state yẹn lóṣogbo tẹ́ bá rántí wípé nígbà náà ní courtroom mo wá fún ìyàwó Muyideen ní 1 million naira gbàgbé nípa ẹrù táwọn ọlọ́pàá kó lọ gba 1 million naira lọ ká sọ pé mo lè á béèrè pé èló ni ọjà ẹ tó wà nínú ẹrù Muyideen God bless you I'm about gist mo máa tútù désàlẹ̀ kòkò mo ń bọ̀ mi ò tí ì dé ẹ ṣáà farabalẹ̀ ìgbà tá a fún lady yẹn ní 1 million mi ò ní parọ́ fún yín tá a fún lady yẹn ní 1 million naira ìgbà tá a béèrè lọ́wọ́ ẹ̀ pé èló ni nǹkan tó ra ó ní between 150-200 làwọn nǹkan tó ra ó dá 1 million naira rí làbá fún yọ ká tó yọ 200 kó assume pé 200 rèé ní nǹkan tí wọ́n kó lọ fìyẹn lẹ̀ fún Muyideen àwọn ọlọ́pàá ìṣàfihàn sílẹ̀ 800,000 tó kù lọ gba ṣọ́ọ̀bù fi yòókù ra ọjà ṣáà máa bá láìfù lọ Àgbàlá fẹ́ gba commission lọ́wọ́ lédi yẹn àwọn bàbá mi ò brókì àwọn náà kọ́kọ́ rán sí ló bá ní kó mú commission wá meanwhile èmi ìgbà tèmi dẹ̀ máa fún lédi yẹn ló mo sọ pé tèmi bá fún ẹ lówó owó public ni o anytime la lè pè é pé kó wá ṣe àkáǹtì fún o èmi like accountability and transparency o mo bá sọ bẹ́ẹ̀ fún ìtorí wọ́n lo sáìnì pé o gbowó lọ́wọ́ mi tí n bá dẹ̀ wá pè ọ́ o ní láti wá jiyìn owó yẹn ò sì kò gbọ́dọ̀ dé bó ṣe ń ná mo ní wàá wá sọ ọmọ yẹn ò wá lè sọ̀rọ̀ ni mo bá béèrè lọ́wọ́ ẹ̀ pé báwo wá ni ṣó ń lọ sí ṣọ́ọ̀ṣì àwọn kan wá pè mí pé wọ́n ní wọ́n rí ní ṣọ́ọ̀ṣì Àgbàlá mọ́ pé wọ́n rí ní ṣọ́ọ̀ṣì Táíwò Òjó mo bá ní ṣé àmì ìsìn gbogbo eléyìí ló ń lọ sí ṣọ́ọ̀ṣì Táíwò Òjó mi ní kó má lọ sí ṣọ́ọ̀ṣì Táíwò Òjó kódà dáàdi Táíwò Òjó ló fi ṣe photo profile tí lédi yẹn náà bá ń gbọ́ mo wá sọ fún pé òun lọ ṣọ́ọ̀ṣì Àgbàlá Gabriel mo pè mo sọ fún mo ní wá fi Táíwò Òjó mo ló fi ṣe photo DP àbí kílẹ̀ mọ́ ń pè mo ní photo profile mo ní wá lè lo photo tara àti ẹ̀ tó bá ti mọ̀ pé photo church pastor ló fẹ́ lò wá ẹ̀ tó wá lo ti Àgbàlá Gabriel tí òun lọ sí ṣọ́ọ̀ṣì ẹ̀ kó lo photo ẹ̀ sí mo ní mo tún wá gbọ́ mo ní wọ́n pè mí kọ́tù mo ní pé ṣọ́ọ̀ṣì mo ní òun lọ Sunday service mo ní wọ́n sọ wípé ṣọ́ọ̀ṣì bàbá bá Táíwò Òjó ló ń lọ ó ní bẹ́ẹ̀ ni mo ní kí ló dé ó láwọn bọ́ọ̀sì tó ń tẹ̀lé Àgbàlá mo ṣe dáadáa sí ọmọ wọn ṣàǹkanra mọ́ wọn ṣe kí nìkan mọ́ kò sọ ọmọ yẹn ó ṣàdá mo wá bẹ̀ sí tẹnu kí ni wọ́n ṣe fún wọn nígbà tó lọ sí ṣọ́ọ̀ṣì nígbà tó jẹ́ pé tó kálù bá lọ sí ṣọ́ọ̀ṣì kò ní ṣẹlẹ̀ ló wá ní nígbà tó sọ pé wọ́n ní pé kó mówó wá ń bẹ̀ ló wá sọ pé ẹ̀rù dẹ̀ ń bá mi pé torí mo ti sọ pé òun máa ṣàkáǹtì mo ní
ṣó ti wá fún wọn lówó ó lóun ò tí ì fún wọn mọ̀ bó ṣe máa sọ fún mi ná pé torí tó ń bá mo ní owó public fund àánú rẹ̀ ò sí ẹmí mo ní ọ̀tá rẹ̀ fẹ́ ṣẹ̀sìn mo ní lọ rèé sọ fún wọn wípé èmi ìyá lájẹ́ sọ wípé ò gbọ́dọ̀ fún ní ṣíṣì pé kó pè mí kó béèrè pé kó sọ wípé òun fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀. ẹ jẹ́ bọ́ọ̀sì brain yìí before káwa tó fún ní owó mo lérò pé àwọn kan wọ́n fẹ́ fún lówó mi ìmọ̀ àwọn tó kọ́ fẹ́ fún lówó bóyá àwọn kí ló ń pè bóyá àwọn muslim mo ní muslim bóyá bàbá ọ̀nà òdodo wà ní gúrùpù yẹn ó dẹ̀ kí wọ́n ní gúrùpù ẹmọ táìmù ìgbà kan tí Yàyà Gàmbàrí fẹ́ dáwó fún ìyàwó Muyideen Yàyà Gàmbàrí tó lọ kó gúrùpù kọjọ tó lọ forúkọ mi fẹ́ gbá àwọn èèyàn nígbà yẹn tó fẹ́ máa forúkọ mi sí mo ní mi ò mọ̀ nípa gúrùpù wọn ní Ìyálájé wa bẹ̀ mi ò sí mi gúrùpù kankan èmi ò parọ́ o èmi ò sí mi gúrùpù o ẹ dáwó nìyẹn táìmù gbà yẹn before kó tó di pé ọ̀rọ̀ pé wọ́n ń dáwó nígbà kan tiẹ̀ fẹ́ raise owó díẹ̀ fún gbà yẹn lọ́dọ̀ tí wọ́n yẹn lọ́dọ̀ Yàyà àwa gbọ́ àwọn èèyàn kan wá pè mí wọ́n sọ wípé lórí fóònù ni pé ṣebí bàbá Táíwò Òjó ṣèbó fún kí ló ń jẹ́ ìbùkún ṣèbó fún ní 500,000 mo ní ìrìlí wọn nìyẹn mo wá pè mo ní mo lè ṣọmọ gidi o ǹjẹ́ wọ́n ti ẹ̀ẹ́bà sọ lójú wa ká ṣe sọ́gùn pé ká fún ẹ lówó pé bàbá Táíwò Òjó fún ẹ lówó mo ní sọ wọ́n fún ẹ ní 500,000 nu wá sọ pé olówó lọ́wọ́ ọkọ rẹ̀ kúrò làwọn ẹ̀ ń ṣe wá pé ọkọ ẹ ti kúrò nínú ilé wọ́n ti kẹ́rù kúrò nínú ilé làwọn ń ṣàánú ẹ wọ́n tún bẹ ní wọ́n bá ẹ dáwọ́ kan ní wọ́n ti sẹ́ndẹ̀ sí kíní kankan ó dẹ̀ ti gba owó báwo ló ṣe náà wọ́gán náà nú àpà ìgbà tí ó ṣàlẹ̀ bó ṣe náwó Àgbàlá Gabriel gba commission wọ́n gbàdá 10 nínú owó yẹn wọ́n gbàdá owó yẹn ó gbà nínú ẹ̀ mo ní kí wọ́n àwọn onímọ̀ mi ẹ̀ máa wọ̀rí pé ṣe pé wọ́n kà àwọn bọ́ìsì ẹ̀kọ́ wà báwọn ni pé kò sọ̀dà ìgbà yẹn first one yẹn nìyẹn kó tó di pọ̀rọ̀ 1 million ṣẹlẹ̀ ọ̀rọ̀ 500 yẹn ló wọ́kọ́ ṣẹlẹ̀ pé ìgbà yẹn wọ́n mo ní ìdá 10 mo ní mo wá bèèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ní ṣọ́ọ̀ṣì tí yín ṣé tó bá fún yàn lówó wọ́n máa ń gbàdá 10 ń bẹ́ẹ̀ ni nobody should share mọ́mí Ọdẹ́kù Dorcas ẹ má sọ pé forgiving mi o mọ́mí Dorcas mo mọ̀ yín ẹ jọ̀ọ́ mọ́mí wọ́n ti ń pariwo mi látàárọ̀ jẹ́ kí mo ti sọ fún ìpọ̀rọ̀ pọ̀ ní ìwé kọ́bọ̀ mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ jẹ́ kí n ṣàlàyé tèmi o ìgbà tó ń pariwo mi kò sẹ́nibọ̀dì tó jáde síta tó wá speak fún mi o pé Ìyálájé kò sẹ́ni tó speak fún mi o ẹ jẹ́ kí n fẹ́nu ara mi speak fúnra mi mo ti sọ fún pé tí n bá mọ̀ ni màá sọ mi kì í parọ́ ẹ jẹ́ kí n sọ tẹnu mi tí bá wá sọ tán tí bá ní pé wọn kì í sọ o bọ̀ ẹ tẹ̀jẹ̀ kọ́ ẹ jẹ́ kí akólòlò mi ẹ jẹ́ kó kálòlò bó ṣe fẹ́ kálòlò ẹ má sọ fún nígbẹ̀gbẹ̀ mi pé kó gbé tọ̀ fún ẹ̀mí ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣàlàyé náà tí bá ṣàlàyé tán ẹ jọ̀ọ́ kẹwàá sọ mi pé ó ti tó àwa padà ṣe téèyàn bá kọ́ tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ tá bá kọ́ àdírẹ́sì ẹ̀ tí bá sọ pé ká wá bẹ̀bẹ̀ àwa ẹ̀ṣẹ̀ wà bẹ̀bẹ̀ bọ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣàlàyé náà ká tó wá sọ pé a fẹ́ bá yàn bẹ̀bẹ̀ ẹ jẹ́ ká sọ bó ṣe jẹ́ èmi ò parọ́. ẹ jẹ́ kí n fara mi mọ́ God bless you ìyẹn ló kọ́kọ́ ṣẹlẹ̀ 500 ìyẹn ló kọ́kọ́ ṣẹlẹ̀ mo wá bèèrè pé ṣé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ṣọ́ọ̀ṣì yìí nìyẹn ni ó wá ní pé mọ́mí ẹ má wọrí ìdá 10 ni pé nìkan èmi kà sára òun ló jẹ́ kí mo wá bínú nígbà tọ́rọ̀ 1 million yẹn wá ṣẹlẹ̀ mo wá lè ò gbọ́dọ̀ fún tó bá fún mo ní màá ìwọ lórí social media mo ti máa yẹ̀yẹ́ ìwọ gan náà lẹ́rù bá bọ́ wọn yẹn ìgbà táwọn bá mi ò brókì yẹn tí wọ́n bẹ̀rẹ̀ sí fún gọmọ́mọ yẹn wọ́n wá fojú burúkú wò nínú ṣọ́ọ̀ṣì lọ́mọ mo lérò wípé lọ́mọ fi wá lọ sí ṣọ́ọ̀ṣì pásítọ̀ Òjó ṣùgbọ́n èmi mò ń kì láyà pé bóyá wọn ọmọ tó bá fún lówó yẹn mo ní bó fún gan bó nǹkan gbà lọ́wọ́ ẹ̀ mo ní màá yẹ̀yẹ́ abágbé yẹn bẹ́ẹ̀ abájọ ṣọ́ra wa lọ́wọ́ abájọ ṣọ́ra wa lẹ́sẹ̀ òun ló jẹ́ kí n bìlíìfù ọ̀rọ̀ yẹn ṣe kó fẹ́ jọra wọn ọ̀rọ̀ kejì pé wọ́n dáwó wípé wọ́n tó wá gbowó yẹn padà lọ́wọ́ ẹ̀ ìdá 10 àtọrẹ by túláàsì yàmọ tó fi wọ́ọ̀sì jù ṣe rí ìbá má dùn mí gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara wípé lady yẹn dáná fún church on one condition tó bá ti jẹ́ wípé ara gẹ́ẹ̀ yẹn ti yá tó ti dáwó yẹn tó ti pé tó ti ṣe surgery tí lady yẹn wá fẹ́ dúpẹ́ ní church kódà tó wá fẹ́ dúpẹ́ ní church káwọn èèyàn bá a máa ṣọ
kó fẹ́ pelére kó pelére tára ẹ ti yá pé òun á fọ pé òun á dá ọpẹ́ padà fún Ọlọ́run ká wá béèrè lọ́wọ́ ẹ̀ pé èlò ló kù nínú àkáǹtì kọ́mọ wá sọ pé òun sì ní bíi 2 million kẹ́ wá sọ fún pé ó dáná fún ṣọ́ọ̀ṣì o wàláì èmi gan support ẹ̀ pé ó yẹ kó ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ pé ó yẹ kó dáná fún ṣọ́ọ̀ṣì wàláì ibi tèmi tó gbá kálídéètì ti ṣe tó bá ti fẹ́ dáná fún ṣọ́ọ̀ṣì ó fẹ́ dáná fún gbogbo Nàìjíríà á ṣàmọ̀pára ohun ti yá táwọn èèyàn bá ń jẹ oúnjẹ yẹn gan oúnjẹ ọpẹ́ ni wọ́n máa kà sí ẹ má bínú mi fẹ́ kó rẹ̀ mí. mi ò fẹ́ ẹ mọ̀ bọ̀ mo fẹ́ máa block àwọn èèyàn ẹ má bínú o mo ti rẹ́nìkan tó ń sọ̀rọ̀ ọ̀sẹ̀ èmi ò náìzò orúkọ ẹni yẹn dà èmi máa speak the truth mi God bless you Dorcas Adeyinka mo fẹ́ block ẹni yìí if you tó bá sọ tó yẹ kó dẹ I'm speaking my truth ṣe bẹ́ẹ̀ truth mi lẹ́fẹ́ gbọ́ èmi á sọ tòótọ́ fún yín ìtẹ́ ẹ̀ mọ̀ máa sọ fún yín. bí àjọwáṣọ ń ṣọ́ra wa nìyẹn ṣe wá rí lẹ́yìn tá a parí ọ̀rọ̀ Àgbàlá tán ẹ wò ó lẹ́yìn tá a parí àgọ́ Àgbàlá tán àwọn àáfàá wọ́n go spiritual pẹ̀lú mi o tó bá ń gbọ́ ẹ wá fi ìgbésí ayé yín àtàwọn ọmọ yín ẹ wá fi búra tẹ́ ẹ bá lọ spiritual pẹ̀lú mi bẹ́ẹ̀ ni mo sọ ìta gbangba báyìí ni mo ti ń sọ mo dẹ̀ ní àáfàá kan lórí ìkànnì tá a wà yìí tí wọ́n lè ṣe ẹlẹ́rìí mi ní ọdún tó kọjá ṣọ́dún tó kọjá ni nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn dé tó ṣẹlẹ̀ sí mi tẹ́ ẹ̀ bá gbọ́ rí kò sí anybody tí mo bá sọ ìyá tó bí mi nìkan ni mo sọ fún pé jáde ẹ juwọ́ àbẹ́ ẹ juwọ́ ẹ̀yin àfà ẹ sà àbẹ́ ẹ sà sí mi ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí kìí ṣe sickness tí mo sì kì í o àwọn kọ́ lélẹ́yìí o wọ́n mọ tí wọ́n ṣe wọ́n mọṣẹ́ tí wọ́n ṣe o ìkà àbáyéjẹ́ abaniláyéjẹ́ òun ni àwọn àfáà yìí wọ́n ju àrùn sí ṣáṣàṣì àti gbogbo ẹ̀fẹ́ nígbà tí ó dé tí mo rí mo wá wò pé kí ni mo lè ṣe wèrè láfún wo wèrè màá dárúkọ ẹnìkan tẹ́ ẹ bá mẹni náà tí wọ́n lè jẹ́ ẹlẹ́rìí mi pé lóòótọ́ mo sọ̀rọ̀ yẹn lójú wọn bó tẹ̀ ṣe pé nígbà tí mo bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ tí mo ń ṣàlàyé tí mo bá débi ọ̀dọ̀ àwọn àáfàá God wọn ò lè continue èmi náà wá rò pé ẹni gan kì í rọ̀rọ̀ gan kọ́ ló yẹ kí n gbé lọ láti kí ìṣòro pé àìsàn àbí nǹkan kankan ṣèbí wọ́n kàn fẹ́ ni ṣùgbọ́n mo dúpẹ́ pé bóyá mo ti ẹ̀bẹ́ ni yẹn sọ ká ní pé mi ò wá bẹ́ni yẹn sọ lọ́jọ́ kìíní àná tí bá wá ń sọ ní ìsìnkú ń ṣẹlẹ̀ ó ṣeé ṣe kẹ́ ẹ má gbà mí gbọ́ ẹ̀yin tẹ́ ẹ bá mọ Aláàjì Ẹlẹ́ṣin Ògo bàbá àlùbáríkà Ọlọ́run bá mi fi ire fún bàbá yẹn ṣe arákùnrin young man mo ń pè ní bàbá nítorí pé ó wà ní ipò àgbàlagbà mo ti kọ́ díẹ̀ nínú mo gbà tí mo ṣiṣẹ́ pẹ̀lú Professor Dayo Oyèkọ́lé kọ́nà fi oríjì wọn Professor Dayo Professor of Epidemiology and Natural Medicine mo mọ̀ díẹ̀ nípa ewé mo máa ń ríṣẹ́ tí màá yẹn máa ṣe pé màá yẹn mọ̀ nípa ewé àti egbò ní nǹkan mọ́ nǹkan tó kàn tiẹ̀ ṣe mí ni láti mo rí ọwọ́ yẹn mo bọ̀ ẹ̀yin TikTok ẹ má bínú o nígbà tí mo rí ọwọ́ yẹn tẹ́ ẹ bá mọ Aláàjì tí mo sọ that young man níwájú Ọlọ́run ọba wọ́n lè tẹ́ ẹ bá mọ̀ wọ́n lè jẹ́rìí sọ̀rọ̀ mi o mo bá send message mo pè wọ́n send message mi mo dẹ̀ ti máa ń bá àwọn èèyàn ra nǹkan níbí ṣe gbé àwọn èèyàn kan wọ́n ti sọ ṣe pé Gloria Popsi mọ̀ nípa ẹ̀ ó sọ pé yes o Gloria Popsi mọ̀ nípa ẹ̀ ṣe tírí ṣe ni mo ti máa ń bá èèyàn ra ní mo ti máa àwọn kan wà tó yẹ pé about 3-4 years ago àwọn èèyàn lè kan àwọn mìíràn pè mí pé àwọn ní cancer àwọn ní kọ́kọ́ bá àwọn àìsàn tó pé àwọn tó pé àmà ní kì í ṣe gbogbo ẹ̀ náà la máa gbé wá sórí social media mo máa direct wọn sí àfà Ẹlẹ́ṣin Ògo ìgbà míì máa wà Aláàjì Ẹlẹ́ṣin Ògo yẹn àlùbáríkà èèyàn ni o very good man very nice man èèyàn alálùbáríkà ní kọ́lọ̀ kó máa ń fèrè fún wọn tọmọtọmọ
màá wá send message wọn pé ẹnìkan báyìí mo lè rà on behalf of àwọn èèyàn yẹn màá send ẹ̀ sí wọn mo máa ń rà dáadáa ìgbà míì màá ní káwọn èèyàn yẹn lọ kán bá wọn sọ̀rọ̀ màá send owó èmi wọn ò mọ̀ mí díjú bọ̀ wọ́n bá wo pé wọ́n bá tí fóònù wọn bá wà ní tí ò bá sí ní kán máa delete àwọn message automatic yẹn wọ́n máa rí messages mo wá send message sí wọn mo wá ṣàlàyé báyìí pé nǹkan báyìí ṣẹlẹ̀ mo láti gbà tèmi àtàwọn àfáà tá ti fa gbùrù tí gbùrù mo ní àtìgbà yẹn mo ti ṣàkíyèsí kinní mo ní nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ Alájì Ẹlẹ́ṣin Ògo ṣàbára blade wọ́n ṣàbá mi wọ́n sọ̀rọ̀ wọ́n fún mi látẹ̀ṣọ́ gan wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wọ́n ti ní ṣe pẹ̀lú àwọn àfáà Alájì wa ní I will get back to you up to now I will get back to you mo dúpẹ́ pé mo get back sí wọn ní mo dúpẹ́ pé mo bá wọn sọ mo reach out sí wọn nígbà yẹn wọ́n lè jẹ́lẹ̀rí mi pé àwọn àfáà abú tàjọ fọ̀rọ̀ mú ìdè pé wọ́n jùbọ́ public mo ti sọ mi ò sọ́rí lórí show lẹ́yìn ìgbà náà mo kàn pè ìyá mi ni Ọlọ́run bá mi lọ́rẹ̀ mi ìyá mi abiyamọ bọ̀rọ̀ ọ̀rọ̀ fẹ́tí ayé mi tó ń sunkún gbogbo àwa tá a ṣì ní ìyá láyé ẹ jẹ́ ká tọ́jú wọn gan o ẹ tọ́jú wọn o àwọn ìyá àlùbáríkà wà o ṣe rí Alájì Ẹlẹ́ṣin Ògo yẹn tested and trusted kò sì sọ̀rọ̀ yẹn jáde síta ṣùgbọ́n tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ wọn á sọ̀rọ̀ pé mo reach out sí wọn ẹ jẹ́ ká kọ́ fọ̀rọ̀ àdá àwọn àfáàlẹ̀ I went through a lot of things but I thank God pé Ọlọ́run ó gbàgbára lọ́wọ́ èṣù nígbà tá a kúrò ní sẹ́ẹ̀tì yẹn lẹ́yìn tí mo wá ṣe show Muyideen àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí pè mí lórí ọ̀rọ̀ ọlẹ̀ àwọn cases ọ̀rọ̀ ọlẹ̀ tí rí lórí social media Àgbàlá gbá àwọn èèyàn rẹpẹtẹ lórí ọ̀rọ̀ ọlẹ̀ mo wá sọ fún wọn wá ní ìyá ṣe òpin gbà tá a rí pé ṣe show Muyideen ó la fi rí pé a rí lẹ́ni tá a lè bá sọ̀rọ̀ ẹ̀rí mi lẹ́ni tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ gbogbo bàtà fi wá sọ kílẹ̀ ṣe wá get in touch pẹ̀lú mi látọjọ́ yìí ìyá mi ṣì wà láyé tí ìyá mẹ́bọ ìyá mi ṣì wà láyé bọ̀ mo dúpẹ́ pé mo ní ìyá láyé ìyá Fẹ́tí Abalógun ni pé nǹkan tó ẹkún tó ń sun lọ́jọ́ yìí ó yè ni mo bá béèrè pé báwo lọ̀rọ̀ ilẹ̀ ṣe jẹ́ ọ̀rọ̀ pọ̀ ní òwe kan bọ̀ ẹnìkan bẹ lórí ìkànnì yìí tí mo rí kọ́mẹ́ǹtì ẹ̀ tó wà lára àwọn tí 22 million owó ẹ̀ tó há sí ọwọ́ Àgbàlá 22 million ló bá gbé kéèsì wá ìyá wa ìyá Alájì ẹjọ́ nítorí tọ́lọ́run mo ṣe gòdó ṣe ọ̀rẹ́ mi mo ti dúpẹ́ lọ́wọ́ ẹ̀ wá tó ṣò yẹn wo mo ti dúpẹ́ dáadáa lọ́wọ́ ẹ̀ 22 million bó lẹ ti ṣe lórí apọ́sẹ̀ máa jẹ́ mi tí bá parọ́ kó máa já mi ó mọ̀ nípa ẹ̀ mi ò parọ́ mi fi nǹkan kan parọ́ fún ẹ o mo ní báwo ló ṣe jẹ́ torí ẹ̀yin tẹ́ ẹ bá Àgbàlá bẹ̀bẹ̀ mi ní kẹ́ má bá bẹ̀bẹ̀ o màmá Esabod àti gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ ẹ bá bẹ̀bẹ̀ ẹ jẹ́ kí n sọ tí ìwà tí ó wà lọ́wọ́ Àgbàlá kẹ́ ẹ lè mọ̀ bẹ́ẹ̀ ṣe máa bá Àgbàlá sọ̀rọ̀ kí ẹ lè mọ̀ bẹ́ẹ̀ ṣe máa torí tẹ́ ẹ bá kàn lẹ́ parí ẹ̀ Àgbàlá kìnnìkan everybody má bínú ẹ fọwọ́ ra Àgbàlá lórí ìwà yẹn ṣì máa kọ̀ntínú o èmi ò kí ń parọ́ fún yàn ìsìn bámọ̀ ni mo wá sọ yìí o ṣe rí bó nílẹ̀ bá talẹ̀ bí Àgbàlá bá polówó lẹ̀ tó nílẹ̀ bá ní kó talẹ̀ ní 3 million Àgbàlá máa talẹ̀ yẹn ní 7 million naira ó máa fa owó orí ẹ̀ tó fi yẹn ó máa fa yóò wàrà akówó fẹ́ nìyẹn kódà ó máa tún yọ nínú owó ẹni yẹn because ká ní mo fẹ́ polówó lẹ̀ fún ìmọ̀ ní ilẹ̀ yìí mo lè sọ pé ilẹ̀ yìí 5 million ni mò ń tà ní kẹta tẹ́ bá rí tà èyí lẹ́ni 500,000 ó yẹ kó ti wà ńbẹ̀ irú ilẹ̀ yẹn kò ní tà ó lè tà 9 million ó lè máa yọ 4-5 lórí ilẹ̀ kan kó ti fà yọ
in tó ṣe fárábìnrin yẹn tóbìnrin yẹn wá bá mi wọ́n sọ pé ilẹ̀ yìí 80 million Ọlọ́run ló ní pé kí arábìnrin tó ta ilẹ̀ yẹn tó jẹ́ ẹni tó gbọ́rọ̀ sí mi lẹ́nu tó jẹ́ pé nígbà tí mo gbọ́ sí ó ṣe tán láti bá wa dá sí ọ̀rọ̀ bí mo ṣe gbọ́ ni mo bá pàgbàlà pé mi ò gbọ́rú ilé rí ń gbọ́ wọlé ní 18 million wà níbì kan ilẹ̀ 4 million kan wà níbì kan lọ́wọ́ obìnrin ará Amẹ́ríkà tó jẹ́ kóbìnrin yẹn ó ṣe wàhálà lọ́sàn àti lóru kó tó rí owó báwo ló ṣe jẹ́ má wọ a máa bá obìnrin yẹn bá sọ pé nígbà tí ó dẹ̀ máa ta ilẹ̀ yẹn fóbìnrin yẹn wọ́n ní Àgbàlá lọ ẹni tó nílẹ̀ ní Ògùn state ló wà kágbàlá lè gbowó Àgbàlá sọ pé Lagos state ló wà ìgbà tí dọ́kúmẹ́ǹtì ìwé ilẹ̀ dé wọ́n wá sọ pé Ògùn state yẹn bá yarí pé òun ṣe máa ra ilẹ̀ yẹn ní oye tẹ́ ẹ sọ ìwọ Àgbàlá ẹ lò ẹ wá dówó padà onílẹ̀ fẹ́ gbowó Àgbàlá ò gbé kọ́ọ̀lù mọ́ wọ́n pè more than 1 million times kò ní gbé mọ́ ó máa ń sá fún problem ẹ máa kọ point yẹn lẹ̀ o ó máa fa wàhálà tó bá ti wá dé tó tẹ bá pé kò sí kọ́ọ̀lù tẹ́ lè pe Àgbàlá ò ní dá kò ní gbé kọ́ọ̀lù ó máa sá fún problem ni always run tí problem bá dé ẹ máa pè pé ó ṣe máa sá ṣé bí wọ́n á dúró ká tó ni wọ́n á sọ bá a ṣe máa yanjú ẹ̀sẹ̀ ọ̀rọ̀ obìnrin yẹn ṣì wà ń bẹ̀ o 22 million ṣì wà ń bẹ̀ o obìnrin onílẹ̀ yẹn ni ó forí ko yóò kọ́kọ́ forí ko ní 18 million yẹn olórẹ́dì láti forí ko mo ti wà on top of that case ó ní 4 million yẹn tó rà nínú kọ́mpáǹdì Àgbàlá ìgbà tá a rányàn kúmọ̀ yẹn rányàn ó ti rán àbúrò ẹ̀jọ̀ rẹ̀ wọ́n ti lọ́ọ́ wọlé ló bá sọ pé òun fẹ́ ṣe corner piece sí mú ló ti ẹ̀dá lọ ṣe corner piece ká tẹ̀ mọ́ pé ó ní 80 million yìí la fẹ́ yanjú ọ̀rọ̀ ní corner piece yẹn ìyá wa ẹ lọ ṣe kámọ̀ kò ní 4 million yẹn tẹ̀ tí ó ti wà sẹ́tù nígbà tá a tún máa dórí lẹ̀ Àgbàlá ti yọ orúkọ arábìnrin yẹn kúrò bẹ́ẹ̀ wọ́n ti tún gbé Mrs. kinní kan lé lórí gbọ̀ngàn ní àbúrò woman yẹn bá tún pè lóbìnrin bá tún pè mí hello ìyálájé Àgbàlá ti yọ kíní orí gbogbo kíní tí mo ṣe sórí ilẹ̀ kúrò wọ́n ti yọ kúrò bẹ́ẹ̀ o mo ní ẹ ní sùúrù mo ní kí ẹ ní sùúrù mo bá ní ẹgbà àbúrò yín wọlé ṣe ní before tọrọ onílẹ̀ obìnrin yẹn èmi àtàgbàlá ti jàgbà náà máa sọ nǹkan tó fàjẹ́ èmi àtàgbàlá o mo kàn fẹ́ kí n tó fàgbà rẹ̀ tó yẹ máa rẹ́rìn tí má dé àárín yẹn ní ìfẹ́ kẹ́ rẹ́rìn púpọ̀ mo bá ní ẹgbẹ́ Àgbàlá mo ní mi ò bá Àgbàlá sọ̀rọ̀ mọ́ woman yẹn wà lórí show wọ́n wà ń bì wọ́n ti ẹ̀ ti ra star fún mi mo ní mi kì í bá Àgbàlá sọ̀rọ̀ o mo ní bọ́ torí titi yín mo ní kò sí wàhálà mo ní ẹgbẹ́ Àgbàlá wọlé mo bá Àgbàlá wọlé mo ní ń gbọ́ ọ̀rọ̀ 80 million àti ìyanjú ẹ̀ ọ̀rọ̀ ní 4 million kí ló tún ṣẹlẹ̀ arábìnrin yìí hello mọ́mí Esther hello ẹni káàbúrò yín yẹn padà wá nǹkan tó ṣẹlẹ̀ nípa ẹni kó padà yẹn bá ní ìyá alájẹ ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín ẹ sọ pé káàbúrò yín padà wá ṣe bí alájẹ ló ti ń bá mi yanjú ọ̀rọ̀ láti ọjọ́ ló ti wọ on top of the matter ìjọ lẹ gbé fóònù rí láti ibi láti ẹgbẹ́ àti 2 years ago ló ti wà lórí ilẹ̀ yẹn kó tó lọ bá Ìyálájé láfta tó ṣe ṣóòmù ìdí ìtàn ó ti gbórúkọ ẹlòmíì sí bá ní mo ní ẹ̀lú ṣe ẹ rántí pópìnrin ẹ ti gbé àbúrò ẹ wọlé fún mo ní Àgbàlá tán bá bí ẹ dá tó bá bí ẹ dá jẹ́ kí àbúrò arábìnrin kó padà dé orí ilẹ̀ yẹn kó mọ̀ ní signboard tó gbé síbẹ̀ ilẹ̀ tó ti fi hàn tó ti sanwó ilẹ̀ 2 plots tó gba 4 million lọ́wọ́ ẹ̀ má jẹ́ kó borúkọ ẹ̀ ń bẹ̀ mọ́ mo ní wàá rí mi wò bí ìran mo ní sórí pé ìṣèyàn gidi mo ní ẹ tó bá rí ẹ sì mo ní wá sọ pé òjíṣẹ́ Ọlọ́run alààyè tó tọ́ ni ẹ o mo ní o wá ní ojú kòkòrò o kájú ọ̀kanjú ẹ̀ ó gbá obìnrin àti ìyanjú ẹ̀ another 4 million ó gbé signboard obìnrin kúrò ńbẹ̀
mo bá sọ̀rọ̀ burúkú sí obìnrin yẹn ló lè mọ ọ̀rọ̀ tí mo sọ sí ó wà lórí iṣẹ́ òun orí wọn tó sọ pàgbà lọ́wọ́ ni mo sọ orí burúkú ọ̀rọ̀ sí bá sọ fún àbúrò yẹn pé kó lọ síbẹ̀ kó lọ sórí ilẹ̀ yẹn kó lọ bóyá wọ́n ti dá padà fún àwọn kan tó pè mí lẹ́yìn tá a ṣe ṣó tán wọ́n bá tún ní tá a ti parí kéèsì mú ìdènà bá tún ní Àgbàlá bá wọn kọ́lé ṣe rí àwọn èèyàn wa tí gbogbo kìíní ṣe láwọn ó rẹ̀ páwọn obìnrin ní kìíní yẹn fọ́ọ̀sì jù wọn ò lè sọ̀rọ̀ síta èmi máa ń láì tí èèyàn bá fẹ́ gbé ọ̀rọ̀ jáde wá pẹ̀lú ẹ̀rí ṣe ní nígbà tó after ọ̀rọ̀ kéèsì tá a ṣe yẹn òun àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ wá rí mi a lot of àwọn èèyàn ti swallow a lot of things sínú wọ́n ti gbé sínú wọn ò lè sọ̀rọ̀ ikùn wọn ti fẹ́ bẹ́ẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí gbé jáde wá fún mi hello àwọn tó fẹ́ bá kọ́lé ṣe láwọn pọ́ìntì tẹ́ kọ́lẹ̀ tẹ́ bá mi kọ́lẹ̀ àkọ́kọ́ èyí tẹ́ bá fẹ́ràn Àgbàlá ẹ̀yin fámìlì ẹ̀ lọ pé àwọn fámìlì ẹ̀ jọ ń jókòó kan gbọ́ Àgbàlá ò gbọ́dọ̀ polówó lẹ̀ fún èèyàn mọ́ gbogbo ẹ̀yin tó bá polówó lẹ̀ fún ×2 oye tó nílẹ̀ ní kó ta òun lẹ̀ forí kó ìyẹn confirm ní àbá àti òṣì ṣe rí wọ́n tún wá báyàn kọ́lé làwọn kan tún gbé kéèsì wá ní wọ́n bá wọn kọ́lé mo lè mi ò kọ́lé wọ́n ní rárá Àgbàlá bá wọn kọ́lé mo ló bá yín kọ́lé wọn nìyẹn kí ló wá ṣẹlẹ̀ ṣe rí pé kéèyàn fẹ́ kọ́lé kẹ́kọ̀ọ́ sọ pé kí lẹ fẹ́ kọ́ bọ́ngálò ó yẹ kí 30 million parí ẹ̀ láì gbàṣẹ lọ́wọ́ kọ̀ǹtrátọ̀ láì béèrè lọ́wọ́ ẹni tí ó mọ̀ nípa ẹ̀ wọ́n dẹ̀ ti fún lówó yóò ti kọ́kọ́ ná bí ìlàjì mbẹ́ àwọn adigun gbé wàhálà wá dé ìyálájẹ mo ní ìwọ̀n tèmi ń bẹ̀ bóò lọ̀rọ̀ ti ṣẹlẹ̀ wọ́n bá ní pé àwọn tiẹ̀ ní WhatsApp group àwọn pọ̀ ó gbélé ẹni dán dé kinní kan obìnrin kan bá tún pè mí pé ó ta uncompleted building kan fóun gbà tó ń ra storage wà ń bẹ̀ yanrìn wà ń bẹ̀ Àgbàlá ti kó gbogbo blọọkì ó ti kó gbogbo granite ó ti kó gbé ó ti gbé storage ó ti gbé kúrò mẹ́pà wọ́n ti kó lọ mo ní Jésù mo ní kò yé mi bá tó pàgbàlá pé báyìí kò ní gbé fóònù pé tó bá ti gbé problem sí wa kò ní gbé kọ́ọ̀lù mọ́ mo ní problem wà o mo ń jáde lọ ṣe ṣòfò ẹ̀ báyìí kò tètè gbé fóònù kó máa ṣàlàyé bí ẹ má jẹ kí yẹn mo ní kẹ́yìn kó máa ṣàlàyé bọ́rọ̀ yẹn ṣe jẹ́ kó máa ṣàlàyé ẹ̀ fún mi báyìí má wọ kò gbé kọ́ọ̀lù mi mo wá pa arábìnrin kan mo wá sọ fóbìnrin tó pè mí yẹn mo ní kó jọ torí tọ́lọ́ mo nídìí ó dárúkọ ẹnjìníà kan mo ní fún mi ní nọ́mbà ẹnjìníà yẹn mo bá pẹ ẹnjìníà yẹn mo ní mo gbọ́ nǹkan báyìí mo ṣẹ́yìn lẹ̀ bá wọn kọ́lé kí ló wá ṣẹlẹ̀ ṣé ẹ̀yin ní 419 ṣẹ́yìn lẹ̀ kọ́lé ẹ̀yin lẹ̀ parí ilé ọkùnrin wá sọ pé òun ti wọ òun lọ ṣe ẹran tí ìjọkùn báyìí tí wọ́n ṣó ẹnjìníà kan tó ń dọ̀bálẹ̀ tó ń bẹ Àgbàlá báyìí pé kiri kan pé ó ní kò rówó wọ́n ṣàjọ mánéjì táwọn kan bá ti wá mówó wá ẹ̀yìn náà wá ti rí owó ẹnìkan gbà wọ́n tó mú owó ẹnìkan wọ́n ti fẹ́ fi kó yọrin síbì kan wọ́n ṣàṣe rádaràda wọ́n wá sọ pé mo ní òwò bó bá ṣe lọ wówó ni kò ṣe lọ wówó ẹni tó gbẹ́jọ́ wà yìí lọ yanjú ọ̀rọ̀ ilé ẹ̀ lédè yẹn wá sọ pé àwọn ti ẹ̀ pọ̀ wọ́n ní WhatsApp so WhatsApp yẹn wá ní pé àwọn fẹ́ lédè yẹn wá sọ pé àwọn kó WhatsApp jọ mo wá sọ fún mi pé mo ní ẹ má lọ kó WhatsApp jọ tẹ bá lọ kóra wọn sínú gúrùpù èmi ò ní lè yanjú ẹ o ẹ̀yin lẹ́yìn gbé ẹjọ́ wá ẹ mọ́ lọ kérò wá sẹ́mi orí tèmi o ẹ̀yin tẹ́ ẹ gbé wá ẹ jẹ́ kí n wá bí mo ṣe máa yanjú ọ̀dọ̀ tó nígbà tẹ́ ti lé ẹ pọ̀ èmi ò mọ mo ní ẹ mọ̀ pé ẹ pè mí nígbà tẹ́ ẹ jọ dòwò pọ̀ ìgbà tí ẹ gbé ibi tẹ́ ẹ bẹ́jọ́ dé mo ní ẹ pè mí mo nígbà tó rọ̀ ju ṣinṣin tá a ṣẹ̀ṣẹ̀ parí ọ̀rọ̀ Muyideen gbogbo yín wá ń jáde síta ẹ má lọ kó gúrùpù kankan wá ibi tí ẹ̀yin tẹ́ ẹ gbé kéèsì wẹ́ já yanjú tọ̀dọ̀ ti yín nígbà tí mo máa pè mo bá pe ẹnjìníà ló wá gbé o ló bá mi sọ̀rọ̀ ló wá ṣàlàyé pé bọ́rọ̀ ṣe rírì òun ló ń chájì wọn lówó kò parí ẹnìkan ló nídìí swimming pool ó nídìí igbá kan kò ṣáàká kò ṣe é wọ́n ní wọ́n débẹ̀ àwọn lọ láti Nàìjíríà ọkọ àti àwọn rò wípé àwọn ti parí kan lọ gba kọ́kọ́rọ́ wọ́n ṣáàdì bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ṣáà ti di dandan tó èmi ò bá yín dá sí bí mo bọ́rọ̀ mi dé.